Until My Last Breath apá kejì ìyẹn tí a mọ̀ sí Títí Láéláé tó ń show lórí Rotimi Salami YouTube channel. Ẹ jẹ́ ká rán wa létí o nípasẹ̀ apá kìíní tó ṣẹlẹ̀ tí a mọ̀ pé Sanmi àti ìyàwó ẹ̀ àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú débi wípé ní kòríkòsùn lọ fi ara wọn ṣe tó jẹ́ wípé ìfẹ́ wọn ń tòrò tó sì ń dùn mìnìmìnì tó jẹ́ wípé bí ìgbín bá fà ìka ara wọn àtẹ̀lé òun ni àwọn méjèèjì fìfẹ́ ara wọn ṣe o tó jẹ́ wípé láì sígún kò sẹ́bọ láì rákàlà kò sóró láì rí tàgìrì àwo òwu ni ìfẹ́ àwọn méjèèjì lára wọn débi wípé ní àbúrò ìyàwó tó jẹ́ Dàpọ̀ òun gan mọ̀ nípa ìfẹ́ tó wà láàrin àǹtí òun àti ọkọ rẹ̀ wípé òun gan náà máa ń jowú ṣàdédé lọ́jọ́ kan ò ní Sanmi pé ìyàwó ẹ̀ tó ní ǹjẹ́ ó ṣeé ṣe pé tó o bá rí mi ṣé wàá lè gbélé ayé àbí tí n bá rí ẹ ṣé mi máa lè gbélé ayé báyìí ìyàwó fi ní irú èrò kérò wo lójú jáde yẹn kò pẹ́ kó jìnnà wọ́n wọkọ̀ mọ́ ìjàmbá dẹ̀ ṣẹlẹ̀ o ọkọ kú láyé ìgbà tọkọ kú mẹ́mórì Sanmi kò kúrò lórí ìyàwó ẹ̀ o last memory Sanmi ló ń gbé káàkiri débi wípé ní kò wá márì kò fẹ́ lọ́kọ mọ́ gbogbo ìgbàkígbà tóun bá nìkan bá ti dá wà nulẹ̀ a máa rí Sanmi a máa bá a sọ̀rọ̀ níbẹ̀ làwọn mọ̀lẹ́bí ti wá lọ tọ́ lọ fíṣítì wọn lọ́jọ́ kan wípé kí ló ń ṣàǹtí yìí àṣé ọkọ ẹ̀ tó ti kú tó jókòó yẹn ó wá sọ fún un pé kó má gba àlejò kankan láàyè mọ́ o títí nígbà tó pe àbúrò ẹ̀ tó wà ní UK nìyẹn bá wálé lónìí jẹ́ wá wà àǹtí mi wò nígbà tó délé lóòótọ́ ni ọkọ ẹ̀ bá tún yọ sí lójú oorun lóní àsìkò ti tó fún àbúrò ẹ̀ láti máa lọ o ó ní àbúrò mi mà ní ó ní ìgbà yẹn wá ń kọ́ mo fẹ́ kó máa lọ kó kúrò nínú ilé yìí èmi nìkan ti tó fún ẹ mi ò fẹ́ kẹ́nikẹ́ni kó dàárín wa rú níbi tó ti bá sọ yìí níbẹ̀ làbúrò náà tún ti jí láàárọ̀ ọjọ́ kejì tó ní àǹtí mi kí ló ń ṣe yín tẹ́ máa ń dá sọ̀rọ̀ gbogbo ìgbà ẹ̀yin nìkan ni níbí náà ni àbúrò ẹ̀ náà ti pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ní àǹtí òun need help o tí ó sì wá wà àǹtí ẹ̀ náà nínú pálọ̀ tó tún jẹ́ wípé ó ń bá Sanmi sọ̀rọ̀ Sanmi dẹ̀ ti kú òkú ni Sanmi àbúrò wa béèrè lọ́wọ́ ẹ̀ pé ta lẹ́ ń bá sọ̀rọ̀ ààrẹ nìkankan àǹtí ẹ̀ ni mò ń bọ́kọ mi sọ̀rọ̀ ni ọkọ mi wà lẹ́yìn mi ṣùgbọ́n mi ò rí ìwọ́n sọ wípé mi ò rí nǹkankan níbẹ̀ ni àbúrò ti dìmọ́kọ ní àǹtí mi nǹkan kan tí ń ṣe yín ó dàbẹ́ ti ní gángan níbẹ̀ làbúrò ti lọ bá dókítà tó ní àǹtí mi need help o ó nídìí ìwòsàn finifini kí wọ́n yẹ̀ wò níbi tó ti gbé àǹtí délé ìwòsàn làǹtí ti jẹ́wọ́ wípé ẹ wo èmi ń rọ́kọ mi o níbí ni dókítà ti wá ṣàlàyé wípé wọ́n ní jàǹbá ọkọ̀ o ìgbà yẹn ni Sanmi ti kú kódà kò tí ì jí sí láti ìgbà yẹn ni ìyàwó ti ń sunkún báwo ni Sanmi ṣe kú kí ló fà ẹ wò lápá kejì tó ń bọ̀ lórí Until My Last Breath Títí Láéláé tó ń bọ̀ lọ́nà tí ó máa show lórí Rotimi Salami YouTube channel.